Èmi ti fi àwọn alóore sí orí odi mi tí kì yóò pa ẹnu wọn mọ́ ní ọ̀sán tàbí ní òru. Ẹ̀yin tí ń ṣe ìránṣẹ́ Olúwa, ẹ má ṣe dákẹ́. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa ní oore ọ̀fẹ́ láti wá sórí àkọ́tun ètò Ohùn Àwọn Kérúbù lónìí. Èyí ni mo fi ń kí gbogbo wa káàbọ̀ níbikíbi tẹ́ ẹ ti ń wò wá, tẹ́ ẹ ti ń gbóhùn Ọlọ́run ọ̀gá ògo lẹ́nu wa. Ẹ káàbọ̀ sórí ètò Ohùn Àwọn Kérúbù. Ẹ kú ilé là ń kára alé. Ẹ kú ijọ́ mẹ́ta fún ẹ̀yin tẹ́ ẹ ti mọ̀ wá tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ kú àfojúbà fún ẹ̀yin tẹ́ ẹ ṣe ń pàdé wa fún ìgbà àkọ́kọ́ lórí ètò Ohùn Àwọn Kérúbù lórí ẹ̀rọ ayélujára. Ẹ kú àtàárọ̀, a kú iṣẹ́ òní, ṣe iṣẹ́ ń tẹ̀síwájú. Ọlọ́run alààyè yóò mọ inú wa dùn, yóò sì mọ ayọ̀ wa kún. Mo sì ń kí yín káàbọ̀ sínú oṣù tuntun, oṣù February. Kò ní tẹ̀wárì tọmọtọmọ, tilétilé tiṣẹ́ wa lágbára Ọlọ́run ọ̀gá ògo. Ètò Ohùn Àwọn Kérúbù òun náà lẹ̀ ń wò lórí ẹ̀rọ ayélujára gẹ́gẹ́ bí ẹ ti ń wò wá. Mo kí yín káàbọ̀. Wàhálà, ìdààmú, ọ̀fọ̀, ẹkún kò ní ráyè lọ́ọ̀dẹ̀ ẹnikẹ́ni nínú wa. Mo wà pẹ̀lú bàbá wa nínú Olúwa, ọ̀kan pàtàkì lára àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú agbo mímọ́ Kérúbù àti Séráfù, níbi tí Ọlọ́run alààyè ti ń lò wọ́n fún iṣẹ́ rere wọn. Bàbá wa tí wọ́n jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú ẹgbẹ́ mímọ́ The Origin of Cherubim and Seraphim Church Worldwide. Àwọn ni àlejò wa tí a wà nínú ilé pẹ̀lú wọn. Mo ń sọ̀rọ̀ nípa bàbá wa nínú Olúwa, Primate Prophet Dr. Olúkáyọ̀dé Adélúgbà tí gbogbo èèyàn mọ̀ sí El Messiah. Àwọn ni àlejò bàbá. Ẹ kú ọjọ́ mẹ́ta. Ẹ kú lé olóòtú. Bá wa kí àwọn èèyàn wa. Mo kí gbogbo ọmọ Ọlọ́run tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́. Lórúkọ Jésù yóò dára fún gbogbo wa. Àmín. Ọdún ìrọ̀rùn ló máa jẹ́ fún wa. Àmín. Kò ní ní wá lára. Àmín. Jésù Olúwa wa. Àmín. Ìjọ Ọlọ́run alààyè ńkọ́ ń bẹ. Àlàáfíà ni ìjọ Ọlọ́run wa. Ṣíṣe Olúwa ń tẹ̀síwájú. Àyìn Ọlọ́run lógo. Ìdílé ńkọ́. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ó tójọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Ká tó bẹ̀rẹ̀ ìfọ̀rọ̀wérọ̀ yìí, ẹ kàn fún wa ní àdúrà ìbẹ̀rẹ̀ ní ṣókí. Ọlọ́run àgbáyé, agbẹ̀yìn ga nítorí pé ẹ̀yin ni Ọlọ́run wa. A dúpẹ́ fún ìfẹ́ yín èyí tó ń wá sí ìmúṣẹ ní gbogbo ìgbà. Ọlọ́run gbọ́ ọpẹ́ wa. Àmín. Àwa dúpẹ́ lórí ìdílé tí oníkálùkù wa ti jáde wá. A tún dúpẹ́ lórí orílẹ̀-èdè Nàìjíríà tẹ́jọ́ dàrú. A dúpẹ́ lórí ìjọ kọ̀ọ̀kan èyí tí ẹ̀ ń lọ́rùn gbọ́wọ́ wọn ṣiṣẹ́ àrà àtiṣẹ́ ìyá. Ọlọ́run gbọ́ ọpẹ́ wa. Àmín. Jẹ́ a béèrè fún àánú lákòókò yìí, Ọlọ́run ṣàánú fún wa. Àmín. Gbogbo ojú tó ń wò mí kó máa dára fún yín. Àmín. Ohun tẹ́ béèrè lónìí kó rí bẹ́ẹ̀ fún yín. Àmín. Ẹrù ògo tá a rù wọnú oṣù tuntun yìí kò ní yí dànù lórí wa. Àmín. Bẹ́ẹ̀ ló máa rí, kò ní yí. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Ó dà bàbá wa, ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí. Ẹ jẹ́ ká wò báyìí bàbá wa. Ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn ìránṣẹ́ Ọlọ́run nínú ìjọ Kérúbù àti Séráfù, kí ni àwọn ẹ̀kọ́ àti ìrírí pàtàkì tí ẹ ti ní? Olóòtú, mo kí ẹ kú iṣẹ́ takuntakun. Ọlọ́run á túbọ̀ máa fún yín ṣe. Àmín. Tìtorí irú yín bí eléyìí lọ́lọ́run túbọ̀ ń lò fún ìjọ mímọ́ ẹgbẹ́ Kérúbù àti Séráfù. Kí àwọn èèyàn lè mọ ìyàtọ̀ tó wà láàárín wọn àtàwọn ìjọ míì. Ìjọ Kérúbù àti Séráfù jẹ́ ìjọ tó wá láti ọ̀dọ̀ Ọlọ́run tí kì í ṣe a lè fi ara sìn bẹ́ẹ̀, ẹ̀mí la lè fi sìn bẹ́ẹ̀. Oríṣiríṣi ìrírí náà ló máa wáyé, ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run a máa ṣàtọ́nà wa. Bó ṣe rí nìyẹn sí. Olúwa, gẹ́gẹ́ bí wòlíì, ẹ kàn ṣe àgbà, mo ní àwọn ìrírí báyìí, mo kọ́ ẹ̀kọ́ báyìí, mo ṣàkíyèsí nǹkan báyìí nínú ìjọ Séráfù. Ẹ kàn mú wa wọ káwa táwa ń bọ̀ lẹ́yìn kálí kẹ́kọ̀ọ́ látọ̀dọ̀ yín. Àwọn àṣírí àti ìrírí tí mo kàn rí ni pé mo rí pé Kérúbù àti Séráfù sì ó ti yàtọ̀ sí ti bí bàbá wa Orímọládé fi nǹkan ẹ̀ lẹ̀. Torí nínú àwọn ẹ̀kọ́ tá a kọ́ àti nínú tá a gbọ́ látẹnu àwọn àgbàlagbà, wọ́n jẹ́ kó yé wa wípé bàbá wa Mósè Orímọládé gangan fúnra ẹ̀ àdúrà ni. Ẹ̀rí, wọ́n ní àdúrà ni, àti pé bàbá wa Mósè Orímọládé gan wọ́n lọ fi tùràrí, wọ́n lè tan ìmọ́lẹ̀. So bọ̀ tó dé òní, gbogbo nǹkan wọ̀nyẹn ni àwọn èèyàn ń sọ pé kò sọ́nà ń bẹ̀, kò sọ́nà kò dá mọ́, pé kò dá mọ́. Òun ló dẹ̀ ń fa oríṣiríṣi àwọn ibi táwọn èèyàn wá ń yà sí, nítorí pé wọn ò jẹ́ kí ìgbàgbọ́ wọn rọ̀ mọ́ ẹ̀sìn tó ń ṣe mọ́. Ohun tí bàbá yẹn fi gbé ẹgbẹ́ yẹn kalẹ̀ kì í ṣe nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. So ohunkóhun tó bá dẹ̀ fẹ́ níyanjú kì í ṣe ara la máa fi yanjú ẹ̀ bí kò ṣe nípa ti ẹ̀mí. So gbogbo nǹkan ti yí sí ti ara. Ó ti yí sí ti ara báyìí. Kò sọ̀rọ̀ kankan tí tó fi hàn lọ́kàn balẹ̀ nínú gbogbo bọ́n ṣe fẹ́ sọ ẹ̀sìn dà. Torí ẹ̀sìn yẹn ti yàtọ̀ sí bọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ó ti yàtọ̀ sí bọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá. Ẹ̀yin gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn àgbà nínú The Origin of Cherubim and Seraphim Worldwide.
Origin of Cherubim and Seraphim Worldwide yìí Yes. ṣé ẹgbẹ́ ni ká sọ wípé ìwọ wá láti inú ìjọ ẹ̀, ìwọ wá láti inú ìjọ ẹ̀, ìwọ wá láti inú ìjọ ẹ̀, àbí ìjọ tí a sọ pé mo gbé kalẹ̀ pé Origin of Cherubim and Seraphim Church ni mo sọ̀rọ̀ nípa ẹ̀ o pé mo gbé kalẹ̀ ó dá o ìjọ tó ní olórí èwo ló jẹ́ ní méjì, ṣé ẹgbẹ́ ni àbí ìjọ? Olóòtú ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ bẹ̀ eléyìí. Ṣe rí bàbá wa Mósè Orímọládé tó dá nǹkan ẹ̀ sílẹ̀, ẹgbẹ́ ló pè é. Ẹ jẹ́ ká wo the origin of Cherubim and Seraphim Church. Ẹ má yẹ ká wo ti ìjọ Kérúbù. The origin of, ṣé ẹgbẹ́ ni àbí ìjọ? Ẹgbẹ́ ni. Ẹgbẹ́ ni. Tó yẹ pé gbogbo ìwọ ni unification o, ìwọ ni agbọ́jésù o, ìwọ ni wá o, ìwọ lọ̀tún o. Ohun tá à ń try àti jẹ́ kán mọ̀ ni pé ibì kan ni Mósè ti wá. Ibi tó dẹ̀ ti wá yẹn origin ni. So gbogbo àwọn ìjọ tó kù abẹ́ origin náà wà. Torí ẹni tó ní nǹkan fúnra ẹ̀ òun ni aláṣẹ lórí nǹkan ẹ̀. Yẹn ni wípé origin tẹ́ fi kún yẹn wípé ibì kan ni bàbá Mósè Orímọládé ti wá. Bẹ́ẹ̀ ni o, ìpínlẹ̀ ló fà tẹ́ fi pè ní origin. So ẹgbẹ́ ni oníkálùkù wá láti ní ìjọ oríṣiríṣi láti darapọ̀. Bẹ́ẹ̀ ni fún ìdàgbàsókè ilẹ̀ àánú yẹn ibi tó sin Orímọládé sí yẹn gangan. Fún ìdàgbàsókè ilẹ̀ àánú yẹn níbi tí wọ́n sin Orímọládé sí gangan. Ẹ jẹ́ ká wo ẹgbẹ́ yìí. Mo fẹ́ kẹ́ láyé wa yékéyéké dáadáa torí tí ò bá yéèyàn èèyàn máa ń béèrè iṣẹ́ mọ̀ bẹ́ẹ̀ bàbá wa. Kí la gbẹ́gbẹ́ ìkalẹ̀ fún? Ok, ṣe rí ẹgbẹ́ yẹn nígbà tí ó kọ́kọ́ wáyé, nígbà tí bàbá wa Mósè Orímọládé tó bẹ̀rẹ̀ ẹgbẹ́ ìsílẹ̀, nígbà tí bàbá wa Mósè Orímọládé tó bẹ̀rẹ̀ ẹgbẹ́ ìsílẹ̀, ẹgbẹ́ ló pe nǹkan ẹ̀. So níbẹ̀ ni àwọn bàbá wa oríṣiríṣi àwọn bàbá wa ti wá, àwọn bàbá wa Peter Ọmọjọlá tó jẹ́ gbọ́n ẹ̀, àwọn ló ń bá rìnrìn àjò ńgbà yẹn. Oríṣiríṣi àwọn bàbá Kúkà, àwọn oríṣiríṣi àwọn bàbá ńláńláńláńlá ló ń bá wọn rìnrìn àjò ńgbà yẹn. títí dọ́dọ̀ ìyá wa Captain Abiodun Emmanuel, wọ́n jọ ń bá wọn rìnrìn àjò ní. So but nígbà tó wá di àkókò kan tí wọ́n dàgbà, nígbà tó dàgbà kan tó kú yẹn wọ́n ti sọ pé after 40 years yẹn 40 ọdún tó bá kú pé kán gbé wọn padà sí ilé. Pé kán gbé wọn padà sí ilé. Ilé yẹn ni Ìkàrẹ́ tó jẹ́ origin. So àwọn bàbá wa Peter Ọmọjọlá àti bàbá wa Ike Dairo ní 1975 àwọn ló ṣiṣẹ́ yẹn tán gbé bàbá wa Mósè Orímọládé padà wá sí ìlú Ìkàrẹ́ ní ilẹ̀ àánú. So ìgbà tán gbèdé wọ́n wá wò pé a lè gbé bàbá sílẹ̀ síbí lásán, a gbọ́dọ̀ wá máa bẹ̀ wọ́n wò. Àwọn iṣẹ́ kan náà dẹ̀ wà tá gbọ́dọ̀ máa ṣe kí ni ibi a gbọ́dọ̀ develop ẹ̀ kò gbọ́dọ̀ wà báyìí kó jẹ́ bàbá wa nìkan ló máa wà bí náà ṣe pé ní development organization. Ṣe sàmì tí gbogbo àwọn ẹ̀ka oríṣiríṣi tó kóra wọn jọ but wọ́n pinnu láti develop but at the end of the day oníkàlùkù ló ń develop eré àti ẹ̀ kò sẹ́ni tó develop Ìkàrẹ́ mọ́. Ẹ̀dúró bàbá wa wọ́n pinnu láti develop ṣùgbọ́n oníkálùkù ló ń develop eré àti ẹ̀. Ó yá bàbá ẹ máa tẹ̀síwájú. So kò sí ẹni tó wá develop Ìkàrẹ́ mọ́. Wàá rí ẹlòmíín wà ní Nàìjíríà ìbáyìí wà l'Amẹ́ríkà tó jẹ́ orúkọ Mósè Orímọládé wọn ló fi ń ṣe iṣẹ́ ìgbàlá tó ń ṣiṣẹ́ ìyanu tó péjọ ẹ̀ ní Cherubim and Seraphim tí ò dẹ̀ mọbi tán bí Mósè sí. Tí ò mọbi tán bí bàbá Mósè Orímọládé sí. Kò débẹ̀ rí. Kò lè sọ nǹkan kan nípa Mósè. Kò mọ̀ bóyá ẹbí Mósè ṣì wà àbí kò sí. Ṣẹ́sàmì so ìdí yẹn ìgbà táwa rí pé development yẹn kò operate kò ṣiṣẹ́ tán ní kí wọ́n máa ṣe lẹ́gbẹ́ origin tí aráàta ò bá lè ṣe ará ilé tó ní Mósè gan máa ṣe kí ni onílẹ̀ àánú yẹn fi dìde tán ṣe pé ní Origin Cherubim and Seraphim Worldwide. Ìyẹn ní wípé tára ilé ò bá lè tára ta ò bá lè ṣe pé ẹ̀yin ọmọ tẹ́ ẹ jẹ́ ti Ìkàrẹ́ tẹ́ ẹ wá láti Ìkàrẹ́ gangan ẹ máa ṣe lẹ ṣe gbé ẹgbẹ́ Origin kalẹ̀ ọ̀dà Ọlọ́run Olódùmarè á ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ mú ìbéèrè wá bàbá wa torí ẹ mú ọ̀rọ̀ dáwọn ibì kan lẹ́ẹ̀kan ẹ̀ka kájọ kò ṣẹ̀ṣẹ̀ ní nǹkan tí ò bá yéèyàn téèyàn bá béèrè. A mọ̀ dáadáa a dẹ̀ gbọ́ nípa C&S unification, a mọ̀ dáadáa a gbọ́ nípa OAIC. Láìpẹ́ yìí àwọn kan tún dìde wọ́n ní àwọn New Seraph. Ẹ jẹ́ ká wò báyìí ẹgbẹ́ tí ẹ gbé kalẹ̀ yìí vision yàtọ̀ sí wípé àwọn vision wo ni ẹ fi gbé kalẹ̀ àti wípé àwọn wo ló parapọ̀ láti dá àwọn ìjọwọ́ ẹ fún alẹ́ àwọn orúkọ àwọn wo ló parapọ̀ láti dá ẹgbẹ́ yìí sílẹ̀. Ṣé rí ìdí tí wọ́n ṣe dá ẹgbẹ́ yìí sílẹ̀ ni pé ìta Mósè Orímọládé ń dára inú ilé ò dáa.
ìta ń da inú ilé ò Bẹ́ẹ̀ da. ni, wọ́n dẹ̀ ní ilé là ń wò ká tó sọmọ lórúkọ. Kí ló dé tẹ̀ ń forúkọ Mósè jẹ́ nǹkan ńlá ní ìlú àjòjì tẹ́ pé ìlú tó wà gangan ẹ̀ mọ̀ bẹ̀ ẹ̀ dá nǹkan kan ṣe ń bẹ̀. Dídá tí a dá origin sílẹ̀, origin means pé gbogbo ẹ̀yin ọmọ Mósè o, ilé bàbá yín ni àbọ̀símí oko o. Ìbá jẹ́ unification o, ìbá jẹ́ wá o, ìbá jósìn o, ẹ rántí pé ibì kan lẹ ti dìde. Ibi tẹ́ ti dìde yẹn ẹ gbọ́dọ̀ jẹ́ kí bẹ́ẹ̀ bàjẹ́. Ó parun. Ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀ láti tún bẹ́ẹ̀ ṣe. Ìtumọ̀ ẹ̀ nìyẹn. Yẹn ni pé àwọn àfojúsùn tẹ́ ẹ rí tẹ́ ẹ fi gbé e kalẹ̀ nìyẹn. Bẹ́ẹ̀ni. Bàbá wa ẹ mú wa tẹ̀síwájú. So nígbà tí ẹgbẹ́ yẹn wá ta wá wò pé development yẹn kò develop anything. Ṣé sàmì àwa wò pé òkè kí la fẹ́ ṣe, ẹ jẹ́ ká lọ sí ìdílé Mósè gangan. Ibẹ̀ láti lọ mú bàbá aládùúrà torúkọ wọn jẹ́ George Ọláríwájú Tinúọláṣe. Sísá àwọn wá jẹ́ àbúrò sí Mósè Orímọládé gangan. Ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ ilé ní Ìkàrẹ́ lẹ parapọ̀ láti lọ mú bàbá aládùúrà. Ẹ tẹ̀síwájú. So bàbá aládùúrà yẹn ló wá jẹ́ olórí tí bàbá wa, àwọn míì náà wà tọ́jọ́ dìde ńgbà náà bọ̀tọ̀ pọ̀lọpọ̀ tí ó ti kú. But àwọn tó kù báyìí bàbá wa kábíyèsí Oníkòsì kéésù Ìkòsìgétu, bàbá wa Àlàmú, àwọn ni gbákejì bàbá. Then àwa ní àwọn bàbá aládùúrà tó pọ̀ gan-an. Chestami nínú wọn ni bàbá aládùúrà Luke Babásànyà. Ọmọ Ìkàrẹ́ làwọn náà. Ọmọ Ìkàrẹ́ làwọn náà. Then nínú wọn ni bàbá aládùúrà Awẹ́lẹ́wà. Ọmọ Ìkàrẹ́ làwọn náà. Nínú wọn ni bàbá aládùúrà Akéwùsọlá and some other people like that. Àwọn èèyàn náà wá láti dálẹ̀ tó jẹ́ bàbá aládùúrà fún ẹ̀ka yẹn tájọ ń ṣe àṣepọ̀. So ẹ̀ka yẹn ò kì í ṣọ̀rọ̀ ọmọ Ìkàrẹ́ nìkan kì í ṣe ẹ̀ka ẹ má wọ ẹlòmíì tí kì í ṣe ọmọ Ìkàrẹ́ mọ́ra. Gbogbo ayé ni àwọn èèyàn míì náà wá láti ìlú òyìnbó tájọ ń ṣe ìtẹ̀síwájú yẹn. Àwọn olùmíì wá láti ìlú òyìnbó tẹ́jọ́ ń ṣiṣẹ́ ìtẹ̀síwájú yẹn. Ẹ jẹ́ kí n mú ìbéèrè wá bàbá wa. Báwo ni àwọn èèyàn ṣe lè darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí? Àti wípé báwo lẹ ṣe ń dá àwọn ọmọ ẹgbẹ́ yín mọ̀? Mo fẹ́ kẹ́ ẹ láyé wa yékéyéké o. Báwo làwọn èèyàn ṣe lè darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí? Àti wípé tẹ́ ẹ bá rọ́mọ ẹgbẹ́ yín kan, báwo lẹ ṣe ń dá wọn mọ̀? Bá a ṣe kọ́kọ́ lè darapọ̀ mọ́ ẹgbẹ́ yìí ni pé a ní àwọn nǹkan kan tá a máa ń ṣe ní ìlú Ìkàrẹ́. Ṣẹ́sàmì a máa ń ṣe àjọ̀dún ìdásílẹ̀. Àjọ̀dún ìdásílẹ̀ ìjọ Kérúbù àbí ti ẹgbẹ́ Origin? Ti Orímọládé gangan. But àwa kàn nípa fún gbogbo branches tó wà ní under Origin. Níbikíbi tó bá wù kó wà o gbọ́dọ̀ wálé ní period yẹn. Inú oṣù kẹsàn-án la máa ń ṣe. Inú oṣù kẹsàn-án lẹ máa ń ṣe. Inú oṣù kẹsàn-án la máa ń ṣe. Then that is one. Then gbogbo àwa tá a jẹ́ wòlíì ní abẹ́ Origin ní gbogbo àgbáyé. A ní àjọ̀dún tá a máa ń ṣe ní August. Tẹ́ bá jẹ́ Origin nínú ìjọ tẹ́ jẹ́ wòlíì nínú ẹgbẹ́ Origin. Ṣẹ́sàmì ó ní August la máa ń ṣe ìpàdé yẹn. Then ìdí ọ̀nà tá a fi ń dára wa mọ̀ ni pé ìwà ọmọ Mósè Orímọládé yàtọ̀ sí ọmọ tí ò sí nínú ilé Mósè Orímọládé. Ìwà ọmọ Mósè Orímọládé yàtọ̀ sí ọmọ tí ò sí nílé Mósè Orímọládé. Torí ọmọ inú ọgbà ò kì í ṣiṣẹ́ ọgbà yọ. Ọmọ tó bá bí nílé ọba ìwà ọba ló máa wù. Ọmọ tó bí nílé ẹrú ìwà ẹrú ló máa wù. Nínú ìwà àti ìṣesí lẹ ti máa mọ̀ pé àwọn eléyìí o ọmọ Orímọládé ni wọ́n. Torí ọmọ Orímọládé ò lè ẹ́bà tako bàbá ẹ̀. Kò lè yẹ kúrò nínú ìpìlẹ̀. Ìpìlẹ̀ tí bàbá ẹ̀ fi lẹ̀ ló máa ṣe kí ni ló máa ṣe. So bí eré à ń ṣe rí nìyẹn. Báwo lẹ ṣe wá ń dá àwọn ọmọ ẹgbẹ́ yín mọ̀? Now ìgbà tẹ́ dé nísìnyí èmi pẹ̀lú yín ti ń sọ̀rọ̀ látàárọ̀ ẹ sọ̀rọ̀ against Mósè Orímọládé. Mo ti mọ̀ pé ọmọ bàbá mi ní ọmọ ìyá mi ní. Ọmọ bàbá Mósè Orímọládé lílé. Ẹ sọ̀rọ̀ against ẹ. Ẹ sọ pé Kérúbù and Séráfù kìíní kan wọ́n wà process wọ́n ṣọ̀tún wọ́n ṣòsì. Àwọn nǹkan tó ń ba ayé jẹ́ nísìnyí nìyẹn torí pé Sátánì ti wò pé tí ẹ̀mí mímọ́ bá ṣe ń ṣiṣẹ́ lọ àwọn ò ní agbára lórí ìjọ. Ó fi ẹ̀tàn gba ẹ̀mí mímọ́ lọ́wọ́ ìjọ ó wá gbé irọ́ lé wọn lọ́wọ́. Nínú ìjọ míì nísìnyí wọn gbà kí ẹlẹ́mìí sọ̀rọ̀. Wọn gbà kẹ́lẹ́mìí sọ̀rọ̀. Kí ló dé tán ṣe gbà? Káṣírí wọn má bàa tú. Torí oṣó ló ń control ìjọ wọn. Àjẹ́ ló ń control ìjọ wọn. Èmèrè ló ń control ìjọ wọn. Wọn ò dẹ̀ ní fẹ́ káṣírí wọn ó tú. So wọ́n gbọ́dọ̀ lo nǹkan kan gẹ́gẹ́ bí òkùnkùn láti bo ìmọ́lẹ̀ ẹ̀bẹ̀ mọ́lẹ̀. So òun ló fà á tẹ́ pé àwọn èèyàn wọ́n máa wò pé Kérúbù and Séráfù kí o sí nǹkan tó fi ń sá fún bí kò ṣe pé wọ́n mọ̀ pé àṣírí èṣù máa ń tú bẹ̀.
ẹ̀sàmì torí ó dàbí ọ̀rọ̀ kan tí máa ń sọ fún àwọn èèyàn pé tó bá ti ní ìjọ ìmọ́lẹ̀ tó mọ̀ pé ìjọ ìmọ́lẹ̀ ni olórí tó máa jẹ́ ìjọ ìmọ́lẹ̀ yìí ò gbọ́dọ̀ jẹ́ ti Sátánì. olórí tó máa jẹ́ ti ìjọ ìmọ́lẹ̀ gbọ́dọ̀ jẹ́ ti Sátánì. bẹ́ẹ̀ ni ó gbọ́dọ̀ jẹ́ ti ìmọ́lẹ̀. ìgbà ẹni iṣẹ́ Ọlọ́run máa ṣe kí ni o. ló máa tẹ̀síwájú. ẹ rí àwọn ìjọ mi báyìí wá ní ẹlẹ́mi ò gbọ́dọ̀ sọ̀rọ̀ o ẹlẹ́mi kan ṣoṣo ló máa sọ̀rọ̀ láàrin èèyàn mẹ́wàá ẹlẹ́mi aago 12 náà fẹ́ close o aago 12 yẹn tó bá ti close wọ́n close náà nìyẹn ìyẹn kọ́ ni ìjọ ẹ̀mí mímọ́. ṣẹ́sítàmì ìjọ ẹ̀mí mímọ́ ẹ̀mí ló máa ń darí lóòótọ́ àtòdodo agbọ́dọ̀ schedule time pé òkè o títí aago 2 sáago 1 àṣetán. ìyẹn ni tí ẹ̀mí mímọ́ ò bá ti wọnú ẹ̀ tí ẹ̀mí mímọ́ bá ti gbàkóso ẹ̀mí mímọ́ ló máa ń tú wa lẹ̀ òun ni ò kì í ṣe ń síkú òjijì ń gbà yẹn kò ń sí dààmú torí before kó tó di pé wáyé ẹ̀mí á ti sọ pé nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ ṣẹ́sàmì ẹ̀mí á ti sọ pé nǹkan kan báyìí fẹ́ ṣe kí ni o ó fẹ́ ṣẹlẹ̀. mo rántí ìjọ ta wà lórí òkè tó látọ̀ irú ìránṣẹ́ Ọlọ́run kan sọ̀rọ̀ pé ká gbàdúrà àti torí ọ̀la o pé torí nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ lọ́la pé ṣùgbọ́n ta bá lè kí hallelujah 21 ṣẹ́sàmì pé òun Ọlọ́run máa ṣe kí ni òun máa fún tó dẹ̀ ṣẹlẹ̀ lójú ẹsẹ̀ táìmù tó fi sí yẹn gangan ló ṣẹlẹ̀ tí gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí ń pariwo Ọlọ́run ṣé o kìnnìkan wá ní so àwọn nǹkan àrí àwọn kan báyẹn ní ẹwà kérúbù àti séráfù ẹwà yẹn ò sínú kérúbù mọ́ làwọn ọmọ wa ṣe ń sákùn bẹ́ẹ̀. ẹwà yẹn ò sínú kérúbù mọ́ làwọn ọmọ wa ṣe kò sí mọ́ ṣẹ́sàmì kérúbù àti séráfù ló ní àtẹ́wọ́ ká pàtẹ́wọ́ àwa la ní ká gbàdúrà àwa la ní èdè ń ṣe àwọn èdè àgbélẹ̀rọ ṣẹ́sàmì àwọn èdè gidi àwa la ní èdè ṣẹ́sàmì àwa la dẹ̀ ní ìtumọ̀. ok ẹ wo ìjọ kan à ń ṣe pàdé à ń ṣe kọ́ńpá wa ní conference so inú hall kan náà ni gbogbo wa máa ń sùn sí inú hall kan náà ni gbogbo wa máa ń sùn sí ó kàn dé stage kan obìnrin kan kàn pariwo ikú ti wọlé oníkálukú bẹ̀rẹ̀ sí ń gbọ́mọ́ ẹ̀ oníkálukú bẹ̀rẹ̀ sí ń sá jáde within a short period of time under 5 minutes fáànù dẹ̀ já lókè ẹ̀rọ̀sàmì fáànù dẹ̀ já ó dẹ̀ balẹ̀ bẹ́ẹ̀ ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ń sá kiri ká ní pé orí èèyàn ló já sí àbí kéèyàn má wà ń bẹ̀ kílẹ̀ fi pé ìbàṣẹlẹ̀ ohun tó ń pè ní ẹ̀mí mímọ́ nìyẹn àwọn nǹkan tó sọnù nìyẹn tó ṣe dàbẹ́ ni wípé àwọn kan ní agbára irọ́ ò ní agbára lórí igbá ṣùgbọ́n òtítọ́ tó máa lé irọ́ kúrò lórí igbá ni ò sí mọ́. irọ́ ò ní agbára lórí igbá ṣùgbọ́n òtítọ́ tó máa lé irọ́ kúrò lórí igbá ni ò sí mọ́. bẹ́ẹ̀ni so nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. Ọlọ́run alààyè á ràn wá lọ́wọ́. ẹ̀yin èèyàn tí ẹ̀ ń wò wá nílé bàbá wa tí ẹ̀ ń gbóhùn wọn yẹn àwọn ni primate prophet Dr. Olúkáyọ̀dé Adélúgba tí gbogbo ẹ̀ mọ̀ sí El Messiah wọ́n jẹ́ ọ̀kan lára àwọn àgbààgbà àti aṣíwájú nínú ẹgbẹ́ kan tí a mọ̀ sí The Origin of Cherubim and Seraphim Worldwide tí à ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wọn lórí ètò tòní. Tẹ́ bá ní ohun kan tàbí òmíràn láti béèrè ní àǹfààní láti pè sórí nọ́mbà yìí 081-655-37283 081-655-37283 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pè sí tẹ́ bá fẹ́ pè wọlé sórí ètò tòní. Ẹ ṣeun púpọ̀ wípé ẹ wà pẹ̀lú wa. Bàbá wa ẹ kú atótónu àtẹ̀kan. Ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá. Yes, sir. The Origin of Cherubim and Seraphim Church ṣe centenary ní ọdún tó kọjá. Ṣé ẹgbẹ́ yín ti pé 100 ni? Ohun tá à ń sọ ni pé ẹni tó ní ẹgbẹ́ ti pé 100. Àwa ọmọ làwa jẹ́. Ọ̀pọ̀lọpọ̀ wa ni wọn ò tí bí ń bà yẹn. Ṣùgbọ́n àrọ́bá ni bàbá ìtàn. So ká lè fi ìdí ẹ̀ múlẹ̀ pé bàbá wa o ìgbà báyìí ló bẹ̀rẹ̀ kí orúkọ yẹn má dẹ̀ ṣe kí ni kó má parẹ́. Di sọ̀rọ̀ sí òun lẹ́yìn náà ṣe 100 ní ọdún tó kọjá kí ló tẹ̀ ṣe darapọ̀ mọ́ àwọn ìjọ sẹ́ráfù míì àwọn unification àwọn ìtánà kí ló tẹ̀ ṣe darapọ̀ mọ́ wọn láti jọ ṣe centenary anniversary yìí. ṣe rí tí wọ́n bá máa ṣe dáadáa àdúrà tá à ń gbà nìyẹn tán bá máa ṣe dáadáa àti unification àti sacred àti ìtánà àti wá àti ẹyin ìkàrẹ́ ló yẹ kó ti wá ṣe centenary. Torí ẹni tó ní nǹkan ni wọ́n ń bá ṣe wọn ọ̀dẹ̀ lè má bẹ́ni tó ní nǹkan ṣe nǹkan ní ìlú àjòjì ìlú tó ti bí yẹn gan ló yẹ kán ti wá ṣe ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé oníkálukú ya tiẹ̀ sọ́tọ̀ ẹni tó ní nǹkan gan wọn mọ̀ torí ká ní pé wọ́n mọ̀ ní centenary ẹ̀kàrẹ́ ló yẹ kán ti wá ṣe. Ẹ wo àwọn sẹ̀lẹ̀ tó bá fẹ́ ṣerú kan tó jọba yẹn ìmẹ̀kọ́ náà máa lọ. Ẹ wo àwọn CAC tó bá fẹ́ ṣerú kan báyẹn
àwọn náà níbi táwọn náà lọ ṣẹ́sàmì ṣùgbọ́n Kérúbù àti Séráfù ní ò níbi tó lè lọ akọ Orísun wa sílẹ̀ òun ló ṣe dàbẹ́ ni pé a ò ní olórí torí mo fẹ́ jó lórí ẹni fẹ́ jó lórí ẹni fẹ́ jó lórí kò dẹ̀ sí nǹkan tó fà á bí kò ṣe pé à ń sá fún òtítọ́ à ń sá fún òtítọ́ òtítọ́ tó wà ń bẹ là ń sá fún bẹ́ẹ̀ ni Bíbélì ẹ̀ jẹ́ ká mọ̀ pé ìwọ yóò mọ òtítọ́ òtítọ́ yóò sọ wá di òmìnira ṣùgbọ́n wọ́n ń sá fún òtítọ́ báwo ló ṣe fẹ́ sọ wọ́n di òmìnira that's it. à ń sá fún òtítọ́ bẹ́ẹ̀ ni òní kò ṣe sọ wá di òmìnira ó dá ẹ jẹ́ ká jọ wò ẹ fẹ́ tẹ̀síwájú. ok nísìnyí àwọn babaládùá tó wà ní Nàìjíríà nìkan wọ́n fẹ́ lé ní 1 million. àwọn wo ló ń fi wọ́n jẹ babaládùá yìí. àwọn rárá wọn náà ni ló ń fi wọ́n jẹ nígbà tí kò sí ẹ̀kọ́ wọn ò sí níbi tí ó yẹ kí wọ́n ti gba ẹ̀kọ́ wọn ò sí ní abẹ́ òfin kò sófin kankan tó dè wọ́n òfin tinú mi lèmi á ṣe òun ló ní kálukú ń ṣe kí ni ló ń ṣe kálukú ń ṣe that is it. òfin tinú mi lè ní ẹ ń tẹ̀síwájú ẹ tẹ̀síwájú. so nǹkan tó fà nìyẹn irú sẹńtínárì yẹn kàrẹ́ ló yẹ kán ti ṣe ẹlòmíì jọmọ Mósè Orímọládé lẹ́kọ̀ọ́ yìí nísìnyí tó ti dàràbà ní ìlú Èkó yìí tí ò mọ bí tó ń pè ní kàrẹ́. kò débẹ̀ rí. kò tiẹ̀ morúkọ ìyá Orímọládé òun ló máa ń fà táwọn ẹlòmíì tán bá fẹ́ kí Orímọládé wọn ní Orímọládé ọmọ pẹ̀yà tí ń jẹ yá ọmọ apẹ̀kùn tí ń jẹkùn orí bẹ́ẹ̀ ọmọ apẹ̀yà tí kì í jẹ yá ni ọmọ apẹ̀kùn tí kì í jẹkùn ẹlòmíì á ní Orímọládé àrọ tó dùbúlẹ̀ tó ṣẹ́gun ẹni wà lóru irọ́ ló wà ń bẹ̀ ẹni tó járọ ṣó lè fẹsẹ̀ rìn láti Ìkàrẹ́ wá sẹ́kọ̀ọ́ tó fẹsẹ̀ rìn káàkiri gbogbo àgbáyé ó lọ ṣiṣẹ́ ní Ògbómọ̀ṣọ́ ṣẹ́sàmì ìyá kan wà lÓgbómọ̀ṣọ́ ń gbà yẹn olórí àjẹ́ ni ṣẹ́sàmì ó ní agbára tó dẹ́sẹ̀ tẹ́ pé gbogbo èèyàn máa ń bẹ̀rù ẹ̀ Orímọládé lọ bẹ̀ náà ó fẹ́ lọ ṣèsọjí àjẹ́ yẹn lọ bá kábíyèsí yẹn ń gbà yẹn pé òun gbọ́ pé alágbára kan ti dé ìlú òní kó wá ṣèsọjí ò pé kò gbọdọ̀ ṣèsọjí ní ìlú yìí ṣẹ́sàmì wọ́n lé Orímọládé kúrò Orímọládé wá sọ fún wọn pé láti sin lọ títí ọdún mẹ́ta oṣù mẹ́ta síbi tá a wà ipò òjò ní ṣe kí ni kò ní rọ̀ ó dẹ̀ rí bẹ́ẹ̀ ìgbà tí wàhálà yẹn dé náà ṣe wọ Orímọládé wá ìgbà tó Orímọládé ṣe padà wá àwọn tó fún wa ní ẹ̀kọ́ yìí jẹ́ kó mọ̀ pé bí Orímọládé ṣe ń fi ẹsẹ̀ wọ inú ìlú yẹn àwọn 92 obìnrin ló bímọ níjọ́ yẹn tó ti gbé sínú ìdè tó ti di oyún mọ́nú bẹ́ẹ̀ ni and many other things like that. ẹ wo orú ọ̀pá Mósè Orímọládé yẹn nísìnyí ibì kan wà mọ́ ń pè ní Ìfàkọ̀ lẹ́kọ̀ọ́ yìí ìgbà tí ò sí omi ọ̀pá yẹn ni bàbá Orímọládé kì sínú ilẹ̀ báyìí tó mi fi jáde and many other things like that. ọ̀pá yẹn ló wà lọ́dọ̀ àwa origin. ọ̀pá yẹn wà lọ́dọ̀ ẹ̀yin origin. ó ń dára. ọ̀pá yẹn wà lọ́dọ̀ ẹ̀yin origin. God ó máa ń ṣiṣẹ́ o. àgàgà kó wá jẹ́ wòlíì origin kó ní oore ọ̀fẹ́ láti fi ọ̀pá yẹn kó nà síbi tí ọ̀pá yẹn wà. ìyanu abẹ́rẹ́ sí ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀pá yẹn. so àwọn ogun táwa jẹ lọ́dọ̀ bàbá tiwa nìyẹn. àwọn ogun tẹ́ ẹ jẹ lọ́dọ̀ bàbá Mósè Orímọládé òun nìyẹn kọ́lọ́run alààyè kó ṣàánú wa. ní ọdún tó kọjá nígbà tí the origin tẹ́ ṣe centenary ẹ fi àwọn kan jẹ oyè wòlíì àbí bẹ́ẹ̀ kọ́ bàbá wa iṣẹ́ ìwádìí fi yé wa wípé ẹ fi àwọn kan jẹ wòlíì nínú centenary anniversary tẹ́ ṣe lọ́dún tó kọjá. ó dà kí ló dé tó jẹ́ pé nínú gbogbo ipò ìpè tó wà wòlíì lẹ fi àwọn èèyàn jẹ tẹ́ẹ̀dẹ̀ mọ́ àdójúkọ tí ìjọ Séráfù ń kojú lórí ọ̀rọ̀ àwọn wòlíì kí ló dé tó jẹ́ pé wòlíì lẹ fàwọn èèyàn jẹ pásítọ̀. ẹ máa gbọ́ sà ṣe ó lásìkò tá à ń jẹ pásítọ̀ ó lásìkò tá à ń jẹ evangelist ó lásìkò tá à ń jẹ teacher but èyí tá a gbé sí sẹ́ńtà láti lè jẹ́ kí àjọ̀dún yẹn dùn òun ni wòlíì then wòlíì yẹn dẹ̀ ní kì í ṣe Ìkàrẹ́ nìkan ló ti dìde àwọn tá à ń sọ fáwọn èèyàn ni pé gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ wòlíì under Orímọládé ẹ gbọ́dọ̀ wá gba àṣẹ ìpè nílùú Ìkàrẹ́ òun ló ní kálukú wọn ṣe mú ọ̀pá wọn wá wọ́n dẹ̀ sàmì sí wọn lórí kì í ṣe bóyá pé wọ́n ṣe ń yàn wọn ní tuntun kò ṣe pé wọ́n ṣe ń jóye ẹlòmíì tiẹ̀ ti ní ṣọ́ọ̀ṣì tó ti pọ̀ rẹpẹtẹ ṣùgbọ́n kán kí ìpè yẹn kó lè fi ìdí múlẹ̀ pé ókè o ọmọ Orísun bí mi ọ̀dọ̀ Mósè mo ti gba ọ̀pá kí ọ̀pá tó lè máa ṣiṣẹ́ àṣẹ òun nìyẹn fi wáyé. ìyẹn nìyẹn fi wáyé kọ́lọ́run alààyè kó túbọ̀ kó ràn wá lọ́wọ́. ètò ohùn àwọn kérúbù òun ló ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí Facebook fún ẹ̀yin tí ẹ̀ ń wò wá tẹ́ ẹ̀ ń darapọ̀ mọ́ wa 0816553
37283 081 655 37283 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pè sí lórí ètò yìí. Kò sí dátà bíbí. Nọ́mbà tẹ́ ní àǹfààní láti pè sí ní orí ètò àwọn kérúbù tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Bàbá wa primate prophet Dr. Káyọ̀dé Adélúgbà nọ́mbà ni wọ́n wà lórí ètò tí wọ́n ń wò wá lọ́wọ́lọ́wọ́ tí wọ́n à ń ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú tẹ̀ ń wò wá yẹn. Tẹ́ bá ní ìbéèrè kan tàbí òmíràn tí ẹ fẹ́ béèrè, àbẹ́yìn náà ní ohun kan tàbí òmíràn tí ẹ fẹ́ dá sí, ẹ ní àǹfààní láti pèsè orí nọ́mbà yìí 08165537283 ní nọ́mbà tí ẹ ní àǹfààní láti pèsè. Bàbá wa, ẹ jẹ́ kí n mú ìbéèrè yìí wá. Ẹ kó àtótónu àtẹ̀kùn bàbá wa. Ẹ jẹ́ mú ìbéèrè yìí wá. Ọ̀rọ̀ àhesọ kan sọ wípé àwọn tí kò fẹ́ sí lábẹ́ àṣẹ àwọn bàbá ní unification, tí wọ́n fẹ́ sí lábẹ́ ìtọ́ ni àwọn bàbá ní unification, àwọn ni wọ́n parapọ̀ láti gbé ẹgbẹ́ ìkalẹ̀ tako àwọn nǹkan tá à ń ṣe ní unification. Ṣé lóòótọ́ ni? Kí lójú ìwòye yín sọ̀rọ̀ yìí? Ó yẹ kán mọ̀ pé irọ́ ló wà ńbẹ̀. Ọ̀rọ̀ àhesọ ni irọ́ ni. Irú èmi báyìí zone chairman mo jẹ́ ní unification. Mo dẹ̀ tó wà ní OIC. So kò sí òtítọ́ kankan ńbẹ̀. Irọ́ ló wà ńbẹ̀, àhesọ lásán ni. Ohun tá a kàn ń sọ fún wọn ni pé Ìkàrẹ́ yẹn ni orísun wa. Àrà yóò ká dá lẹ́kọ̀ọ́, ilé làbọ̀ sí mi oko. Understand mi? Kò sí ẹlẹ́yàmẹ̀yà ńbẹ̀. Kájọ owó, kájọ yọ̀, kájọ gbéṣẹ́ Mósè Olúmọládé lárugẹ. Understand mi? Òun ló wà fún. So kì í ṣe pé àwa condemn unification. I'm a member unification ni mí. Mo tún jẹ́ chairman. Alága ní unification. Alága ni mí. Mo tún jẹ́ tí mo ṣe mọ̀, tí mo ní àwọn èèyàn tó wà lábẹ́ mi. Tàdé jọ ń ṣèpàdé pọ̀. So secretariat wa alágbádá ló wà. Sẹ́sàmì, so kò sí òótọ́ nínú tọ́sọ yẹn. Kò sí òótọ́ níbẹ̀. Ó dáa, nígbà tí a wá rí pé ẹ fẹ́ gbé ẹgbẹ́ ìkalẹ̀ origin yìí, ǹjẹ́ àti ẹ̀ súnmọ́ àwọn bàbá àwọn tó wà ní unification, súnmọ́ àwọn tó wà ní ẹ̀yà ìjọ Sẹ́ráfù yòókù pé wà, ẹ jẹ́ ká jọ wò báyìí, ẹ jẹ́ ká jọ wò báyìí, ẹ jẹ́ ká jọ wò báyìí, kó lè gbogbo ẹ̀ kó lè jọ gúnrégé. Ǹjẹ́ ó ti rí bẹ́ẹ̀? Ẹ ṣe mọ̀ pé ìrìn àjò arọ, okay, let me put it this way. Ìrìn àjò ẹṣin ẹ lè fi wé ti ìgbín. Nǹkan tó ti wọ́ wá tẹ́lẹ̀ là ń gbìyànjú àti tò. Ohun tó ti wọ́ wá tẹ́lẹ̀ là ń gbìyànjú láti tò. Gbogbo àwọn bàbá yẹn là ń pè. Gbogbo wọn ló ń bọ̀. Chester, gbogbo wọn ló ń bọ̀. Àti unification, àti Ìgbòho, àti Agelu, àti Wáhùn, àtọ̀sùn, gbogbo wọn ló ń bọ̀, gbogbo wọn láti ṣe mítìn pẹ̀lú. Pé àwọn òwúwà sọ pé kẹ́ni má jẹ bàbá aládùá àti ẹ̀, kẹ́ni má jẹ bàbá aládùá, ṣùgbọ́n ká mọ̀ pé orísun ni Ìkàrẹ́ ilẹ̀ àánú yẹn. Ká máa fi sínú gbogbo ìṣesí wa àti wá nínú gbogbo nǹkan tá a bá fẹ́ ṣe kí ni o. Tá a bá ń ṣe. Nǹkan tí ẹ ṣe, tá a ṣe ń ṣe bẹ́ẹ̀ nìyẹn, Ọlọ́run alààyè yóò gbà fún wa. Àwọn iṣẹ́ pàtàkì wo ni ẹgbẹ́ The Origin of CNS ti ṣe? Àwọn ẹgbẹ́ pàtàkì wo, àwọn iṣẹ́ pàtàkì wo lẹ ti ṣe láti mú ìlanilọ́yẹ̀ lórí àṣà àti ìṣe ìjọ Sẹ́ráfù fún gbogbo àwọn ọmọ ẹgbẹ́ yín? Pẹ̀lú ògo Ọlọ́run nísìnyí àti ní ẹ̀ka ní gbogbo states, àdẹ̀tí ní olórí. Àwọn iṣẹ́ tàdé ṣe ń bẹ̀ ní ẹ̀kọ́ Bíbélì tó ṣe pàtàkì. Sunday school a máa ń ṣe ń bẹ̀. Then àdẹ̀má tó ń train àwọn tó tún jẹ́ wòlíì. Ó ti gbọ́ pa wòlíì o, bọ̀tá tó máa ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ ìwà àti ṣe láàárín ènìyàn. Kéèyàn máa ń rò pé bá pé torí pé mo ti jẹ́ wòlíì, so therefore mo lè ṣe tó wù mí. Mo lè dára tó bá wù mí. A jẹ́ ká máa mọ̀ pé àwọn kankan wà tó fi back, àwọn kan wà tí òfin against. So ẹ lè rí ọmọ Orímọládé kó misbehave. Ṣẹ́sán because àti kọ́ wọn dáadáa, wọ́n dẹ̀ gbẹ̀kọ́. Àti kọ́ wọn dáadáa, wọ́n dẹ̀ gbẹ̀kọ́. Ẹ tún mú àtẹ̀síwájú sí àwọn iṣẹ́ àkànṣe wo ni The Origin of Children and Sẹ́ráfù ti ṣe yàtọ̀ sí ẹ̀kọ́ àwọn iṣẹ́ àkànṣe? Okay, presently nísìnyí a fẹ́ kọ́ mausoleum sí Ìkàrẹ́. In which ó máa ná wa not less than 85 to 90 million naira. So à ń gbé ìgbésẹ̀ lórí ẹ̀. Kì í ṣe Origin nìkan ló yẹ kó rú nǹkan báyẹn. Kó ti wáyé. Ó ti yẹ kó wáyé ní gbogbo ẹ̀ka. Gbogbo ẹ̀ka ló yẹ ká parapọ̀ kájọ ṣe kí ni o. Kájọ kọ́. Ẹ̀rọ sàmì. Àwọn orí ẹ̀ka míì tó lè dakọ́. Ṣùgbọ́n kí ló fà á tí wọ́n fi lè ṣe é?
àìsí ẹ̀kọ́ tó iná ni láti jẹ́ ẹgbẹ́. fíṣù wà bẹ́ẹ̀. Gbogbo wa ni bàbá kó pọ̀ láti jẹ́ ẹgbẹ́. Òun ní origin wa ò ṣe níyapa pẹ̀lú anybody. Ẹ̀sítà mi, gbogbo ọmọlẹ́yìn Kristi pátá làkúmọ́ra. Ọlọ́run alààyè á ràn wá lọ́wọ́. Àmín Jésù. A rò pé ẹ ṣì ń tẹ̀síwájú lórí àlàyé yẹn bàbá wa. So gbogbo ọmọ ẹgbẹ́ Kérúbù and Séráfù làkúmọ́ra láti lè jẹ́ ká jọ ṣiṣẹ́ fún bàbá Mósè Orímọládé. Bàbá Mósè Orímọládé lúkọ́ ẹni ẹ̀mí àkọ́kọ́ nílẹ̀ Áfíríkà tó kọ́kọ́ ṣiṣẹ́ àrà àti iṣẹ́ ìyanu. Lẹ́yìn wọn ni bàbá wa Ayọ̀ Babalọ́lá ló dé. Lẹ́yìn wọn ni bàbá wa SBG Ọ̀ṣọ́fà ló dé. Ṣùgbọ́n fún àkọ́kọ́ ẹ̀mí pé wòlíì àkọ́kọ́ ní ilẹ̀ Áfíríkà Mósè Orímọládé Ọmọtúnọ́lá ṣe ni. Mósè Orímọládé Ọmọtúnọ́lá ṣe ni. Ẹ jẹ́ kí n mú ọ̀rọ̀ yìí. Ṣé àwa ń wò wípé tí a bá pè ní ẹgbẹ́ ṣé kò sì lè padà di ìjọ ni? Nǹkan tó bá jẹ́ ẹgbẹ́ ṣé kò sì lè padà di ìjọ? Kò lè di ìjọ. Ìdí tí òfin lè di ìjọ ni pé èmi mú kọ́ chọ́ọ̀ṣì mi báyìí. Ìkà rẹ kọ́ ló bá mi ra ilẹ̀. Èmi mú ní registration mi. Gbogbo nǹkan tí mo ṣe lórí ilẹ̀ èmi fúnra mi mo ṣe. Ṣùgbọ́n lórúkọ ẹni tó pa wá pọ̀. Ẹ̀sán mi, lórúkọ ẹni tó pa wá pọ̀, mo wà ní abẹ́ ẹni tó ní nǹkan fúnra ẹ̀. Ìjọ lèmi, òun fúnra ẹ̀ ẹgbẹ́ ló dálẹ̀. Bóyá ìtí gẹ̀ẹ́tì náà tó yẹ sọ dáadáa. Ó yé mi dáadáa. So a lè pé níjọ torí kì í ṣàwàlà dálẹ̀. Ẹni tó dá nǹkan yẹn lẹ̀ ẹgbẹ́ ni, ó ní ẹgbẹ́ Kérúbù ti yẹ. Àwọn kan ti ń pè ní ìjọ Kérúbù ti yẹ wrong. Ẹ lè mọ̀ ju ẹni tó ní nǹkan yẹn. Ẹni tó dẹ̀ ní nǹkan yẹn a gbọ́ nínú ìtàn tó sọ fún wa wípé inú yàrá ni bàbá ti kọ gbogbo orin tó kọ. Ẹ understand me? So why that have to change it? Wọn kì í forí rìn náà ẹsẹ̀ náà máa fi rìn. Wọn kì í forí rìn ẹsẹ̀ náà máa fi rìn. Bẹ́ẹ̀ni. Wọ́n forí rìn ẹsẹ̀ náà fi rìn. So that's just it. Ọlọ́run alààyè á ràn wá lọ́wọ́. Àmín Jésù. Ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ ń wò wá nílé tẹ́ ẹ fẹ́ darapọ̀ mọ́ wa 081-655-372-83 081-655-372-83 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pè sí. Bàbá wa nínú Olúwa Primate Prophet Dr. Olúkáyọ̀dé Adélúgbà JP àti àwọn ní bàbá tí a mọ̀ sí Messiah, àwọn ní ẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ wọn lórí ètò àwọn Kérúbù lónìí tí wọ́n ń sọ̀rọ̀ lórí origin of Cherubim and Seraphim Church worldwide tí à ń sọ̀rọ̀ rẹ̀. Ẹ fún wa ní orúkọ àwọn ìránṣẹ́ Ọlọ́run tó súnmọ́ àwọn aráàlú bíi mẹ́wàá tá a lè sọ. A ní ìpè kan. Hello. Ẹ káàsán bàbá wa. Yes sir. Ẹ káàbọ̀ sórí ètò bàbá. Ó dáa bàbá. Ó dáa bàbá wa. Ọ̀pọ̀lọpọ̀ inú àwọn ọmọ Kérúbù àti ṣìnà àti gbàgbé orísun. Oṣù tó bá bẹ̀rẹ̀ gbàgbé orísun máa ń gbẹ̀rù. Very good topic ni èmi kan mo pé àwọn kan nínú nǹkan tá à ń gbàgbé látẹ̀sí. Pé àwọn kan tó pé àwọn ìbéèrè kan pé tá a bá fẹ́ darapọ̀ gẹ́gẹ́ bá àwọn yìí tó ti gbà ọ̀pá tẹ́lẹ̀ tá a bá fẹ́ àwọn oníṣẹ́ ọ̀pẹ́ pé wọ́n mọ lánà ọ̀rẹ́ tó ti bẹ̀rẹ̀ tó bá fẹ́ darapọ̀ mọ́ wa. Àwọn tá a jẹ́ ọmọ orí mọ́lẹ́ tó bá fẹ́ darapọ̀ ọ̀nà sí àwọn procedures kí ni àwọn ọ̀nà tó máa tọ̀. Ìyẹn ni pé kí làwọn ọ̀nà tá a lè gbà. Pẹ̀lú ẹgbẹ́ yẹn kí gbogbo nǹkan tó yẹ ká máa ṣe gẹ́gẹ́ sí ìlànà àti òfin kí lè máa lọ dédé. So nǹkan tá a fẹ́ fi pé ọ̀nà owó náà máa tọ̀ kí wọ́n di procedures kí ni àwọn steps lọ́ máa take. Àwọn ọ̀nà tá a lè gbà láti darapọ̀ mọ́ àwọn ọ̀nà tá a lè gbà ó dá bàbá ọ̀rọ̀ rí o ẹ jẹ́ ká jọ wò. Àwọn ọ̀nà tí a lè gbà àkọ́kọ́ irú Lagos State chapter báyìí a ní secretariat. Ní secretariat ní Lagos State chapter ibo ni secretariat Lagos State chapter wà? Ó wà ní Sango side ní ṣọ́ọ̀ṣì bàbá aládùúrà Eli James.
ibẹ̀ ni Lagos State Chapter Secretariat wà. ibẹ̀ ló wà. So àwọn tó bá fẹ́ darapọ̀ mọ́ wa wọ́n ní oore ọ̀fẹ́ àti wá síbẹ̀. Then tá a bá fẹ́ ṣe nǹkan nílùú Ìkàrẹ́ ṣẹ́sàmì a máa ń fi àyè sílẹ̀ fún àwọn èèyàn tó bá ṣẹ̀ṣẹ̀ wá láti darapọ̀ mọ́ wa so that wọ́n lè ní oore ọ̀fẹ́ ṣẹ́sàmì láti darapọ̀ mọ́ a lè bá wọn sọ̀rọ̀ a dẹ̀ lè fún wọn ní lecture nípa bí ìrìn àjò wa bó ṣe rí. bó ṣe rí. Ó dáa ẹ tẹ̀síwájú. So bí bẹ́ẹ̀ ni anybody tó bá fẹ́ darapọ̀ mọ́ wa ó free gbogbo ènìyàn ló ní oore ọ̀fẹ́ àti darapọ̀ torí gbogbo wa ló mọ Mósè Orímọládé. So gbogbo aládẹ ní ẹ̀tọ́ sí ìgbéga àti ìgbédìde ilẹ̀ àánú tí Mósè Orímọládé gbogbo la ní ẹ̀tọ́ sí ìgbé. Ẹ̀yin èèyàn tẹ́ ń wò wá ní 081-655-37283 a máa gbé ìpè yín bẹ́tò yìí ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ a máa gbé ìpè yín 081-655-37283 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pè sí lórí ètò Ohùn Àwọn Kérúbù pẹ̀lú bàbá wa Primate Prophet Dr. Olúkáyọ̀dé Adélùgbà tí gbogbo ẹ̀ mọ̀ sí El Messiah òun ni àwọn ni à ń bá sọ̀rọ̀ lórí ètò tòní. Bàbá wa ẹ jẹ́ kí n mú ìbéèrè kan wá. Yes sir. Lórí ọ̀rọ̀ àwọn wòlíì ìjọ Séráfù ń sìn. Yes sir. Bí gbogbo ẹ̀ ṣe rí yìí. Yes sir. Gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn àgbà ní ìjọ Séráfù. Yes sir. Kí lójú ìwòye yín, kí ni ọ̀nà àbáyọ? Ọlọ́run á dúró tì wá. A ní ìpè kan sí. Hello. Ẹ ká sọ̀mọ́ ẹ bá wa gbé ohùn yẹn sókè. À ń gbọ́ yín màmá wa, à ń gbọ́ yín. Ó dà wọ́n ní àwọn fẹ́ kẹ́ gbàdúrà fáwọn olórí tẹ́ gbàdúrà fún bàbá wa. Ẹ̀mí mímọ́ gbàdúrà fún yín. Àmín. Ọlọ́run dáwọ́lé yín. Àmín. Àánú wá yín rí. Àmín. Ọ̀rọ̀ yín dayọ̀. Àmín. Bẹ́ẹ̀ ló máa rí kò ní yípadà. Àmín. Jésù Olúwa wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Yes ma, ẹ ṣé púpọ̀ màmá, ẹ ṣé púpọ̀. Àmín, ẹ ṣé púpọ̀. Bàbá wa, à ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn wòlíì. À ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ àwọn wòlíì lórí ètò ẹ̀dà bàbá wa. Kí ni ọ̀nà àbáyọ? Kí ni ọ̀nà àbáyọ sí ìgbé ayé àwọn wòlíì lórí ètò yìí? Ìgbé ayé àwọn wòlíì níjọ Kérúbù àti Séráfù. Ẹ̀kọ́ nípa ìmọ̀ Ọlọ́run ni ọ̀nà àbáyọ. Ẹ̀sán mi. Ẹ̀kọ́ nípa ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni ó ní àwọn ènìyàn ṣègbé, àwọn ènìyàn mi ṣègbé nítorí pé wọn kò ní ìmọ̀. Ìmọ̀ yẹn ni ò sí, ètò àdúrà làwọn èèyàn ń wá. A tún ní ìpè mìíràn. Hello. Hello sir. À ń gbọ́ yín. Olúṣọlá ló tún sọ̀rọ̀ náà. Ẹ̀mọ̀ tó pè yẹn lẹ́kẹ̀dẹ̀. À ń gbọ́ yín bàbá wa. Ó tún sọ̀rọ̀ kan tó fẹ́ bèrè lọ́wọ́ dájú wa. Ẹ béèrè. Mo tún fi àkókò mo tún kí wọn lẹ́ẹ̀kan sí. Ẹ̀dùnkà ayé àwọn iṣẹ́ tó ṣe ní àdúgbò wa níbí iná ló ti bá Límọ̀ṣọ́ bí. À ń gbọ́ yín bàbá wa. Ọlọ́run tó fi mọ́gìsì ẹ̀gbọ́n agbára fún agbára wọn. Àmín. Ìbéèrè tó fẹ́ bèrè ó sì ní pé gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń fún àwọn wòlíì ní ọ̀pá ní orí òpin lọ́dọọdún yẹn mo ní irú oṣù ni program yẹn máa ń bẹ̀rẹ̀ then kí ni àwọn preparations àwọn sermon àwọn lectures tí wọ́n máa ṣe kó tó di pé àṣẹgbéra láti èkó ní láti máa lọ sórí òkè àti ìbájú àwọn sermon àwọn ẹ̀kọ́ kan tí wọ́n máa ti kọ́ tí wọ́n bá débẹ̀ kò ní jẹ́ nǹkan strange jẹ́ nǹkan tó máa jẹ́ bí nǹkan ìwé ìṣojú yẹn. Ó dáa ń pé bí wọ́n ti máa ń gbàdúrà fáwọn wòlíì lórí òkè Origin ní Ìkàrẹ́ kí ni àwọn ọ̀nà tí èèyàn máa gbà àwọn nǹkan tí èèyàn máa ṣe kó tó di pé èèyàn máa gbé láti gbà lọ sí ibẹ̀ fún ó dáa wọ́n gbọ́ ó dáa bàbá wa ọ̀rọ̀ rẹ ìbéèrè rẹ o. Ìbéèrè wọn yẹn wọ́n ń béèrè pé kí ni nǹkan táwọn ìgbésẹ̀ wo làwọn lè gbé táwọn bá fẹ́ gba ọ̀pá bí. Bẹ́ẹ̀ni. Ni onímọ̀ sọ fún wọn pé a ní ẹ̀ka lóríṣiríṣi ẹlòmíì ó lè jẹ́ Èkìtì state ni a ní branches ńbẹ a ní Kano a ní Kaduna gbogbo orílẹ̀-èdè yìí láti ní ìfúnkan a nílùú ní Diaspora a ní nílùú òyìnbó ṣẹ́sítàmù jẹ́ pé gbogbo àwọn ẹ̀ka wa ni wọ́n sì mọ ọ̀nà yẹn tí wọ́n sì ń tọ̀ so anybody tó bá fẹ́ gbìyànjú àti darapọ̀ ó lè pè mí lẹ́yìn sí so màá béèrè ìlú ibi tó wà màá dẹ̀ lè sọ fún pé ibi báyìí kò yà sí. Hello ẹ káàsán mà à ń gbọ́ yín kìtìkìtì ẹ káàsán mà yes ma ẹ káàárọ̀ mà ẹ bá gbóhùn yẹn sókè dáadáa ẹ káàárọ̀ mà. À ń gbọ́ yín bàbá wa màmá wa.
ó yá bàbá wa wọ́n ní kẹ́ gbàdúrà fáwọn. ní orúkọ Jésù ọ̀run gbàdúrà fún àmín ayé yín gba àtúnṣe àmín Ọlọ́run nawọ́ ìyanu sáyé yín àmín bẹ́ẹ̀ ṣe gba Ọlọ́run Mósè gbọ́ lórúkọ Kristi Ọlọ́run Mósè á ṣe ìyanu láyé yín àmín ẹ máa ní testimony àmín bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà àmín Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. ó yá yes ma ṣé ẹ ti béèrè yín hello à ń gbọ́ yín mà ó dáa bàbá wa ẹ ń sọ̀rọ̀ nípa bí a ṣe lè gba ọ̀pá ẹ sọ pé àwọn branches wà káàkiri ó dáa tún ní ìpè ní hello hello ẹ káàsán sà. ẹ káàsán o. yes sir. ẹ kú iṣẹ́ Olúwa o. yes sir. mo kí bàbá wa bàbá àdúrà wa kò kí wọn. yes sir. ṣé wọ́n ń gbọ́ mi báyìí. mo gbọ́ yín sà. ẹ̀yin ẹ̀dá wọn lóhùn wọn rúkọ ẹ̀gbọ́n. ẹ kú iṣẹ́ Olúwa bàbá o. Olúwa kú iṣẹ́ sà. wòlíì modern prophet ẹ̀mí tuntun ló ń pè nígbà. ẹ kú iṣẹ́ Olúwa sà ara àwọn ọmọ Orímọládé náà nìyẹn. Bàbá. yes sir. Ọlọ́run ti gbé yín sókè ní wálẹ̀ o. àmín àmín. Gbogbo bẹ́ẹ̀ ṣe ń gbìyànjú láti promote orúkọ Orímọládé orúkọ tí yín náà ní bàjẹ́ láti. àmín Jésù àmín àmín àmín. Ẹ̀sà ìbéèrè kan lè fi fẹ́ béèrè o. ó yá mú béèrè yẹn wá. Ẹ jọ̀ọ́ báwo ni àwa ọmọ Orímọládé ní Àlímọ̀ṣọ́ ṣe lè ní ṣáptà tá a ṣe lè wà ní náà? yẹn ṣé ti origin. Ti origin bẹ́ẹ̀ nípa. ó dáa. Ti origin torí bàbá aládùn àlẹ́ jẹ́ tó ó yẹ adẹ̀pọ̀ náà l'Àlímọ̀ṣọ́ apọ̀ ní tó jẹ́ pé wọ́n forúkọ Orímọládé yìí wọ́n fi ń ṣe ìyanu ṣùgbọ́n wọn ò mọ orísun wọn ò mọ ìlànà wọn ò mọ bó ti yẹ kán ṣe rìn kí ni ká ṣe ọ̀nà wo lálẹ́ ìjà kan. hello. Hello sir. à ń gbọ́ yín báyìí ó yá. à ń gbọ́ yín bàbá wa ẹ tẹ̀síwájú. ẹ tẹ̀síwájú. So ọ̀pọ̀lọpọ̀ kérúwà tẹ́ráfì ló pọ̀ l'Àlímọ̀ṣọ́ rẹpẹtẹ tó jẹ́ pé tí wọn ò mọ orísun wọ́n gbọ́ nípa ẹ̀ wọn ò mọ bó ṣe lè dé bẹ́ẹ̀ wọn ò mọ bá ṣe lè ṣe ọ̀nà wo láti lè gbà tá a máa ní origin chapter ní Àlímọ̀ṣọ́ sà. That's my question sir. ó dá ẹ ṣé púpọ̀ bàbá wa ẹ ṣé púpọ̀ ó yá bàbá wa ọ̀rọ̀ rí o. ẹ ṣeun bàbá wa tó béèrè ìbéèrè yẹn ìbéèrè tẹ́ béèrè yẹn ó dáa púpọ̀ bí ó tilẹ̀ ti sí nínú èrò ọkàn tẹ́lẹ̀ ṣùgbọ́n nísìnyí ó ti wà nínú èrò ọkàn so mo máa pe àwọn aláṣẹ màá bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá aládùúrà tó jẹ́ chairman Lagos State so mo máa fi tó wọn létí so màá bá bàbá aládùúrà Lú Babásànyà tó jẹ́ chairman gbogbo origin máa bá wọn sọ̀rọ̀ so then àwọn méjì yẹn wọ́n á tọ́ mi sọ́nà bá ṣe máa rìn bá ṣe máa dá ò torí ẹgbẹ́ yẹn ò kí ń ṣe nǹkan téèyàn kàn máa sọ pé ó wu òun fẹ́ kójọ a máa gbàṣẹ kó tó di pé àkójọ. ẹ máa gbàṣẹ kó tó di pé ẹ kó jẹ kì í ṣe nǹkan téèyàn kọ́kọ́ lè dá sọ pé òun fẹ́ ṣe. bẹ́ẹ̀ni ṣùgbọ́n mo mọ̀ pé kò ní nira. bẹ́ẹ̀ni kò ní nira ọ̀rọ̀ àwọn wòlíì tẹ́ mẹ́nubà lẹ́ẹ̀kan yẹn ẹ mú àwọn ẹ̀kọ́ kan wá fún wa lórí ọ̀rọ̀ àwọn wòlíì lẹ́ẹ̀kan yẹn ní ṣókí ó yá kí ni ọ̀nà àwọn ọ̀nà ẹ ti sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ Ọlọ́run kí ni àwọn ọ̀nà àbáyọ míì. irú ọ̀dọ́ wa nísìnyí ká tó gbà ní wòlíì a máa ṣe test fún ẹ o máa pass test wa ká tó confirm ẹ pé wòlíì ni ẹ torí a lè yàn ẹ́ ní wòlíì kó má lè lé ẹ̀mí orí fífọ́ jáde lára èèyàn a lè yàn ẹ́ ní wòlíì kó jẹ́ pé ogun tó wà nínú ayé ẹ̀ gangan ò ríṣẹ́ ó fẹ́ ṣe tẹlòmíì so àwọn ẹ̀kọ́ kan wà tó máa túbọ̀ fún wa ní okun àti agbára nínú ẹ̀mí àwọn àsìkò àwẹ̀ àwọn àsìkò àdúrà àwọn sáàm tó lè fi gba àdúrà lóríṣiríṣi àwọn àkókò kan nínú ayé èèyàn gbogbo àwọn ẹ̀kọ́ tá à ń kọ́ra wa nìyẹn. nínú ẹgbẹ́ origin àwọn ẹ̀kọ́ tẹ̀ ń kọ́ra yín nìyẹn Ọlọ́run alààyè
wọ́n á ràn wá lọ́wọ́. àmín sà. ṣé nínú ẹgbẹ́ origin yìí ṣé kì í ṣẹgbẹ́ tó ẹ̀rọ máa débẹ̀ tó wọ́n sọ pé lọ gbé ìwé ilẹ̀ wá ìwé ilẹ̀ ṣọ́ọ̀ṣì ẹ̀ lọ gbé ìwé ilẹ̀ àwọn àwọn ẹgbẹ́ kan náà wà bẹ́ẹ̀ wá ní lọ gbé ìwé ilẹ̀ ṣọ́ọ̀ṣì ẹ̀ wá. ó ní mo ṣe sọ fún yín lẹ́ẹ̀kan pé ẹgbẹ́ ni àwa kì í ṣe ìjọ. ẹni tó fẹ́ sọ àwọn ọmọ tó wà lábẹ́ ẹ̀ di ìjọ ló máa ní kàn lọ gbé ìwé ilẹ̀ wọn wá. torí ó fẹ́ promote ara ẹ̀ ó fẹ́ fi wọ́n jórúkọ bóyá ó fẹ́ fi wọ́n ṣòwò ni a lè sọ ṣẹ́gun bá mi ṣùgbọ́n ẹgbẹ́ pé kínní yìí ilé wa ni kò gbọ́dọ̀ bàjẹ́ kò sí nǹkan tó kàn wá pẹ̀lú ilẹ̀ yín the only thing tó kàn wá pẹ̀lú ilẹ̀ yín ni pé bóyá tẹ bá níṣòro àwa ní lọ́ọ̀yà tó lè ràn wọ́n lọ́wọ́ ní san $1 tó bá ní problem àwa máa gbé kò ní ná ẹ ní nǹkan kan then bóyá olóòkú àgbà tó fẹ́ ṣe àwa máa ràn ẹ́ lọ́wọ́ tí ò ní ní ẹ lára so gbogbo nǹkan tó ń tà ń ṣe nìyẹn tó ń jẹ́ kínú àwọn èèyàn dùn láti darapọ̀ mọ́ wa tó ń jẹ́ kínú àwọn èèyàn dùn láti darapọ̀. so then àdẹ kí n fi nǹkan tí wá ní àwọn èèyàn lára à ń dáwó kan rẹpẹtẹ ṣe sàmì ok ní ìsìn báyìí tábà nípa ní meeting ní irú zone wa ní Ṣàngó side yẹn gbogbo owó tá máa ń dá owó ìjókòó tá à ń dá $200 ní ẹ̀ẹ̀kan lóṣù dẹ̀ ní so kò sí tó ní èèyàn lára ń bẹ̀ bó ṣe rí ni tá a bá dẹ̀ dé Kàrẹ́ a tún ní orí ọ̀fẹ́ láti ṣe oúnjẹ fún àwọn tí ò ní agbára àti jẹun a tún ní pọ́ọ̀sì kan tó yẹ pé a máa tún mówó jáde ń bẹ̀ fún àwọn tí ò rówó wọ mọ́tò padà. ẹ ní àwọn ìtọ́jú tẹ́ ń ṣe fáwọn èèyàn tí kì í ṣe pé dìkókó jábélé àbá ń gbà tọwọ́ wọn oníkálukú ń ṣe tiẹ̀ àbá ń gbà tọwọ́ wọn. no. ó dà Ọlọ́run alàyè á ràn wọ́n lọ́wọ́. ẹ̀yin èèyàn tẹ́ wà nílé a ní ìṣẹ́jú díẹ̀ láti lọ tẹ́ bá fẹ́ pè wọlé sórí nọ́mbà sórí program yìí 081-655-37283 081-655-37283 ní nọ́mbà tẹ́ ní àǹfààní láti pèsè láti béèrè gbogbo àwọn ìbéèrè tẹ́ bá fẹ́ béèrè lọ́wọ́ àwọn bàbá wa lórí ètò àwọn kérúbù lónìí. Àṣàyàn ní agbékalẹ̀ láti fi wù ú èwo tún ní origin agbọ́pa sí and explication àmọ́ dáadáa nípa ẹ̀ àmọ́ nípa Christian Association àmọ́ nípa OAIC àtúmọ̀ dáadáa nípa New Seraph èwo tún ní origin wọ́n dẹ̀ tún fi yé wa ìdí tí a fi gbé origin lẹ̀ ìdí tá a fi dá origin lẹ̀ yẹn mo fẹ́ kẹ́ ẹ tuntun sọ. ìdí tá a fi dá origin lẹ̀ ni pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹgbẹ́ Kérúbù and Séráfù ní òun mọbi tá a ti bí Mósè ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ ọmọ Kérúbù and Séráfù ló wà níta tó dára níta tí ò dára nínú ilé. wọ́n dára níta wọn ò dára nínú ilé. so afẹ́ kan wá mọ́lé wọ́n mọ́lé bàbá wọn pé wọn kì í ṣọmọ àlè. so bó ṣe rí nìyẹn. bàbá wa jẹ́ kí n mú ìbéèrè yìí wá. Yes sir. nígbà tẹ́ ẹ fẹ́ ṣe àjọ̀dún ní Ìkàrẹ́ ǹjẹ́ òfin kankan wà tó di ẹgbẹ́ yín wípé kẹ́ má pe àwọn èèyàn tó kù ní unification pe àwọn èèyàn tó kù ní OAIC pe àwọn èèyàn tó kù ní New Seraph ṣófin kankan wà tó di ẹgbẹ́ yín bẹ́ẹ̀ ni. kò sí òfin tó di ẹgbẹ́ wa. kí ló rí tẹ́ wá pa àwọn èèyàn. ẹ máa gbọ́ torí ọmọ bàbá ni gbogbo wa àwa introduce bàbá wa sí wọn pé wọn kì í ṣọmọ àlè. irú ìgbà tá a ṣe àjọ̀dún tó lọ nísìnyí bàbá Ládùúrà Àlàó àwọn ló wá wàásù bẹ́ẹ̀. àwọn náà wá síbẹ̀ tán wá wàásù bẹ́ẹ̀. àjọ̀dún centenary tẹ́ ẹ ṣe. wọ́n wàásù ṣẹ́sítàmì then a tún ti ṣe àjọ̀dún míì tẹ́ pé ìyá àdúrà wa tán dá New Seraph sílẹ̀. Màmá Ṣólóyè wọ́n ti wá wàásù bẹ́ẹ̀. so gbogbo àwọn èèyàn ńláńlá àwọn ẹ̀ka ńláńlá yẹn lórí orí ọ̀fẹ́ gbogbo wọn la pè wá. eléyìí ò kí ń ṣe pé ìran kan ló ní gbogbo wa la ṣe kí ni gbogbo wa la ní ẹjẹ́ káfọwọ́sowọ́pọ̀ bí àwọn ṣẹlẹ̀ ṣe gbé tiwọn lárugẹ káwa náà gbé tiwa lárugẹ bó ní tiwa ti wá orísun wa ní Ìkàrẹ́ ẹjẹ́ padà sílé. a ní orísun ẹjẹ́ padà síbi tá a ti wá káyé ṣàdáṣe káyé ṣe nǹkan tó ń wá. so bó ṣe rí nìyẹn sá. ẹni ọ̀pá bàbá Mósè Ìmọ̀ládé ẹni ó sì wà ní Ìkàrẹ́. ó ń dára. ipa pàtàkì wo ló ń kó. ẹ wá lọ́dún tá a fẹ́ ṣe yìí ẹ má jẹ́ ń sọ̀rọ̀ púpọ̀. kó àwọn Kérúbù. ẹ máa gbọ́ a máa pè yín pẹ̀lú ògo Ọlọ́run ẹ máa wá ẹ máa rí èrò ẹ máa rí àwọn èèyàn tó ń testify sí iṣẹ́ Ọlọ́run tó ń jẹ́wọ́ agbára Ọlọ́run. irú ilé tá a ṣe láti ẹjọ́ kẹta tá a ṣe centenary obìnrin kan wà náà oyún ọdún mẹ́jọ ló wà nú ẹ̀ kò sọ fún anybody o kò ń ṣe bóyá pé wòlíì kan ló lọ bá níbi tó jókòó sí òun fúnra ẹ̀ ló ń bọ́ lọ́run sọ̀rọ̀ ó nígbà tó ń gbọ́ pa ẹ̀bọ̀ ló ń na omi tó wà lọ́wọ́ òun sókè tó ń na sókè ẹ̀sàmì ó dẹ̀ mú omi ẹ lójú ẹsẹ̀ ariwo la gbọ́ kí ló ṣẹlẹ̀ wọ́n ní pé ẹnìkan rọ bí o ti bímọ for 8 years
so oríṣiríṣi àrà ni ọ̀pá yẹn ti dá láyé mi torí yóò dára gan ṣe sá mi so lóríṣiríṣi ni bàbá aládùúrà general yẹn mo ló máa gbé ọ̀pá yẹn ló máa gbé sókè gbogbo èèyàn bẹ̀rẹ̀ sí sọ ohun tó ń fẹ́ èmi ò wá tí ì rí ẹnìkan tó béèrè ní ilẹ̀ àánú yẹn pẹ̀lú ọ̀pá yẹn tí ò rí nǹkan tó ń béèrè gbà o. Kò sí nǹkan tó béèrè bẹ́ẹ̀ tí ò ní rí gbà. Yes níbi tó dájú dé. Ọlọ́run alààyè á ràn wá lọ́wọ́. Àmín sà. Kí ni ọ̀rọ̀ àmọ̀ràn yín fún gbogbo onígbàgbọ́? Ẹ wo irú àkókò tá a wà yìí, ìyàwó tún ta. Wọ́n láwọn kan náà àwọn yẹn ń pera wọn lólóṣó, wòlíì èké náà pọ̀ jàǹtìrẹrẹ, àwọn olùṣọ́ àgùntàn bíi kànnàkànnà àbí bíi kìnìún àwọn yẹn náà pọ̀, ìwà ipá bá bùlẹ́sẹ̀ bá ń dójútì ó pọ̀ nílẹ̀, ìfìyàjẹni lọ́dọ̀ àìtọ́. Kí ni ọ̀rọ̀ àmọ̀ràn fún gbogbo kìrìsìtẹ́nì ní irú àkókò báyìí? Ṣe rí àmọ̀ràn mi sí àwọn ọmọ Kérúbù and Séráfù àti kìrìsìtẹ́nì lágbàáyé ni pé àti jẹ́ kó fi irọ́ gba òótọ́ lọ́wọ́ wa. Ọ̀rọ̀ wa dàbí ìgbà tó yìnbó wá sí Nàìjíríà tó wá fi irọ́ gba òtítọ́ kúrò lọ́wọ́ wa tó wá kọ́ wa ní ẹ̀tàn. Tó wá kọ́ wa ní ẹ̀tàn. Yorùbá nísìnyí tí Yorùbá fẹ́ gbà tọ́yẹ tí Yorùbá bá fẹ́ gbàdúrà Yorùbá gidi nísìnyí àwa Yorùbá gidi ló máa sọ pé ó ń pègèdè pé ọ̀fọ̀ ló ń pa bẹ́ẹ̀ àwa la ní àṣà yẹn. Bẹ́ẹ̀ dẹ̀kẹ́ ìjìnlẹ̀ ọ̀rọ̀ Yorùbá ló ń sọ. ó lè fi sọ bá Ọlọ́run sọ̀rọ̀ tó máa gbọ́ ni bọ̀ tó ti kúrò nínú àdúrà wa. Ẹ mú díẹ̀ nínú àwọn ìjìnlẹ̀ Yorùbá yẹn wá kí n gbọ́. Olúwa tó bá jẹ́ pé lóòótọ́ ìwọ ló dá ọ̀run àtayé tó pa ààlà sí àárín ìmọ́lẹ̀ àti òkùnkùn ohun báyìí tó ń ṣẹlẹ̀ nínú ayé mi bá mú kúrò. Wọ́n lógèdè ló ń pa. Ẹ tún mú kan sí wa. Tó bá jẹ́ pé lóòótọ́ àtòdodo ní òjò máa rọ̀ lókè tó máa bọ́ sí orí ilẹ̀ tí ilẹ̀ máa tutù jẹ́ káyé mi ó gba ìtura. Wọ́n lógèdè ló ń pa. So oríṣiríṣi àwọn kan máa in Jesus name nìkan ló wá kù sẹ́nu àwọn èèyàn. Faith wọn ò dẹ̀ lọ pẹ̀lú ẹ̀. Ìgbàgbọ́ ẹlòmíì ò lọ pẹ̀lú Jesus name. Kò lọ pẹ̀lú ẹ̀ nítorí pé Ọlọ́run tó ń gbọ́ àdúrà ò sínú wọn. So tí ò bá dẹ̀ sí nínú wọn àdúrà ò lè gbà. Òun ló kọ oríṣiríṣi táwọn èèyàn ṣe ń wọ́nà àrékèrèkè láti jẹ́ èèyàn. Tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ẹgbẹ́ Kérúbù àti Séráfù béèyàn bá nínú méjì kò ní lè wá. Tó wá ń ṣèṣọ́ òru ó máa pàṣírí ó máa tú. Ṣẹ́sàmì bọ́ wọn ò gbẹ́lẹ́mi láàyè wọn ò fi tùràrí mọ́ wọn ò porúkọ Ọlọ́run mọ́ wọn in Jesus name ni tá bá ń jó ijó míì ní Kérúbù àti Séráfù báyìí wá ní are you sure pé Kérúbù níbí kò sí àtẹ́wọ́ kankan mọ́ bẹ́ẹ̀ wọ́n ti báǹdì àtẹ́wọ́ kò sórin ìsọjí mọ́ wọ́n ti báǹdì ẹ̀. Ṣẹ́sàmì so gbogbo àwọn nǹkan wọ̀nyẹn làwa ń gbìyànjú àti dá padà pé origin ni wá sẹ́ ẹni tó ní nǹkan báyìí ló ṣe ń ṣe nǹkan ẹ̀ tó fi dá. Gbogbo àwọn nǹkan àmúlò agbára ìjọ Kérúbù àti Séráfù láti bẹ̀rẹ̀ yẹn a fẹ́ dá padà. So ìtẹ́gbẹ́ wa wà fún nìyẹn. Àwọn nǹkan tó kúrò níjọ Séráfù yìí kí ló mú kúrò? Ṣé ìwé àkàjù ni àbẹ́ àìṣetán àti kẹ́kọ̀ọ́ àbẹ́ àìfẹ́ gbọ́ràn ewu gan-an la fẹ́ sọ pé ó mú kúrò? Ok àwọn nǹkan tí mo mọ̀ tó mú kúrò ju wípé ìgbéraga. Ìgbéraga. Tí ọ̀gá ẹ bá correct ẹ pé n tó ṣe ò dáa torí pé o ti bìlí pé bóyá pé o ti ń lẹ̀ mí a máa condemn iṣẹ́ ọ̀gá ẹ pé kò mọ nǹkan kan o èmi ni mo mọ̀ jù o ní tó ń sọ èmi mo ní kó sọ o kìnnìkan báyẹn àìyẹ̀mí ìgbéraga àti àìsí ẹ̀kọ́ Ọlọ́run tó yè koro tó so nǹkan tó ń fa nìyẹn. Ètò ohun àwọn Kérúbù ló ń lọ lọ́wọ́lọ́wọ́. Bàbá wa tí wọ́n wà níbí àwọn ni Primate Prophet Dr. Olúkáyọ̀dé Adélúgba tí a mọ̀ sí El Messiah. Ẹ̀yin tí ẹ bá fẹ́ pè wọlé láti béèrè ìbéèrè kan tàbí òmíràn lọ́wọ́ wọn ẹ ní àǹfààní láti pè báyìí 081-655-37283 nígbà tí líǹkì yẹn worí fóònù yín wọ ọbẹ̀ pẹ̀lú nọ́mbà kan nọ́mbà yẹn lẹ ní àǹfààní láti pè sí bí ètò yìí ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ a máa gbé ìpè yín tí a bá ní ìbéèrè kan tàbí òmíràn láti béèrè. À ń sọ̀rọ̀ nípa ìjọ Kérúbù àti Séráfù bàbá àwọn kan bá pè níjọ bá àwọn kan bá pè lẹ́gbẹ́ àwọn bàbá sọ pé ẹgbẹ́ ni àgbẹ̀ kan bẹ́ẹ̀ ni o ẹgbẹ́ Kérúbù ti yé wọn lẹ́gbẹ́ Kérúbù ti yé kì í ṣe ìjọ Kérúbù ti yé wọ́n ní kì í ṣe ìjọ Kérúbù ti yé ààrẹ mọ́tò ẹni tó ní nǹkan ẹ̀ ẹ ló sà kẹ́yìn kan dé ṣọ́ọ̀ṣì mi lé ní báyìí kó wá fẹ́ mọ̀ ju èmi tí mo mọ mo ṣe foundation ṣọ́ọ̀ṣì mi tí mo mọ mo ṣe gba àwẹ̀ tí mo mọ mo ṣe gba àdúrà tó yẹ pé oore ọ̀fẹ́ ló bá kò dẹ̀ wá fẹ́ misuse privilege yẹn ohun tó ń ṣẹlẹ̀ nìyẹn
ìjọ míì gan báyìí wọ́n ní wọn kí ń pe ọlọ́run Mósè Orímọládé ń bẹ̀ mọ́. wọn kì í pe ọlọ́run Mósè Orímọládé ń bẹ̀ mọ́. ṣé o ti rí pọ́n ti da gbogbo ẹ̀rú? so báwo ni ẹ̀mí ọlọ́run Mósè Orímọládé ṣe fẹ́ gún wá síbẹ̀? báwo ni ìyanu ṣe fẹ́ ṣẹlẹ̀? ẹ̀sẹ̀mi ọlọ́run tí ìwọ kò mọ̀ rí ni wọ́n ń pè, èyí tí ó mọ̀ gọ́gọ́gọ́ ò pé aṣọ tó ń wọ̀ ò sí ní ẹ̀yìn ọmọ ọkọ ìyàwó, aṣọ ọkọ ìyàwó ló dẹ̀ wọ̀ ò dẹ̀ sí lẹ́yìn wọn, so bó la fẹ́ tọ̀ ẹ̀ sí. bàbá wa ẹ jẹ́ ká fọ̀rọ̀ ilẹ̀ dẹjọ́ mi ó bẹ́tà tá a tún padà wá tá a tún wá béèrè àwọn ìbéèrè a gbọ́dọ̀ tún lọ ṣiṣẹ́ lórí àwọn ìbéèrè táwọn èèyàn tún béèrè a ó tún padà wá lórí ètò àwọn kérúbù níbikíbi tí ẹtì Ọlọ́run ti fún wa lórí ẹ̀fẹ́ láti máa wò wá. Bàbá wa kẹ́ ẹ̀ tó máa lọ lórí ètò ẹ gbàdúrà fún wa lórí ètò àti gbẹ̀yìn tó. orúkọ Jésù àmín. ọ̀rọ̀ rẹ jáde jẹ́ kó jẹ́ irúgbìn rere. àmín. lọ́kàn gbogbo àwọn tó gbọ́ Olúwa jọ̀ọ́ mú wọn yìí. àmín. ẹ̀mí mọ́ jẹ́ kó mú wọn yege. àmín. èmi ò mọ orúkọ tán wà tàbí ohun tán ń là kọjá, ṣùgbọ́n mo sọ̀rọ̀ yìí ó ti di àṣẹ, ohunkóhun yóò kẹ́ máa là kọjá látòní lọ òpin dé bá. àmín. ẹ ó gbégbá ọpẹ́ lórí. àmín. Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. Bàbá wa tí a yọ ṣe ìfọ̀rọ̀wérọ̀ lónìí àwọn ni Primate Prophet Dr. Olúkáyọ̀dé Adélùgbà tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ tí gbogbo èèyàn mọ̀ sí El Messiah. Ọdún ni wọ́n wọ̀ kì í ṣe àìmọ̀ fọlọ́kọ nínú ìjọ Kérúbù àti Séráfù. Wọ́n bàbá sọ pé gbẹ́ ni wọ́n ní àtìlẹ́gbẹ́ nínú ẹgbẹ́ mímọ́ Kérúbù àti Séráfù. Ọdún ni wọ́n kì í ṣe àìmọ̀ lọ. Àwọn ni alága ìjọ Kérúbù àti Séráfù ní agbègbè Ìjẹ̀gùn àwọn ni alága fún unification. Yẹn ní pé wọ́n jẹ́ kó yé wa wípé origin tí a dálẹ̀ àwọn ọmọ ìjìnlẹ̀ ilé Ìkàrẹ́ náà ní a lè máa ṣètàkà máa ṣe lé, ẹ jẹ́ ká gbé ilé ká yanjú ti ilé ká tún ilé ṣe kí ilé kó lè yàn ṣe kí ni kó lè máa wuyì láti máa rí ní gbogbo ìgbà. Kì í ṣe wípé wọ́n gbé e kalẹ̀ láti tako unification àbí láti tako OAIC àbí láti fi da àwọn ìjẹgbẹ́ àbí ìjọ mìíràn. A gbé e kalẹ̀ fún ìṣọ̀kan àti ìmúdàgbà ilé bàbá wa Mósè Orímọládé tí wọ́n là ṣe ajagunmọ̀ káàdì ní Olódùmarè àtúbọ̀ ràn wá lọ́wọ́. Bàbá wa táwọn èèyàn bá fẹ́ pè nọ́mbà wo ni wọ́n lè pè é sí? tó bá fẹ́ pè mí wọ́n lè pè mí sí 080 230 291 55. ẹ pé a pè lẹ́ẹ̀kan sí. 080 230 291 55. nọ́mbà tẹ ní àǹfààní láti pe bàbá wa sí ní ẹ̀ nígbàkigbà tẹ bá ní ohun kan tàbí òmíràn láti bá wọn sọ. Atọ́kùn ètò wọn àwọn Kérúbù lórúkọ tèmi Àjíǹrere Michael Adébọ̀wálé Adéoyè lórúkọ tèmi. Èmi ni atọ́kùn ètò wọn àwọn Kérúbù. Nígbàkigbà tẹ bá ní ohun kan tàbí òmíràn láti bá mi sọ nọ́mbà yẹn náà lẹ ní àǹfààní láti pè sí 081 655 37283 081 655 37283 ní nọ́mbà tẹ ní àǹfààní láti pè sí nígbàkigbà tẹ bá lóhun kan tàbí òmíràn láti bá mi sọ. A ó fàyọ̀ pàdé lórí ètò yìí nígbà mìíràn láṣẹ Ọlọ́run ọ̀gá ògo, kí àlàáfíà Ọlọ́run alààyè kí ó wà pẹ̀lú wa. Àmín àmín. Má tẹ̀ fílẹ̀ kí ló fẹ́ tẹ̀ bẹ́ẹ̀? O ti finish àbí? Finish ẹ̀ náà. Ààrẹ ò balẹ̀ rárá o, in fact.